ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá tí í ṣe annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ àtórí rẹ̀ tí ò ní tán láíláí Ọlọ́run bá ní ṣe fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀. Gẹ́gẹ́ bó tún ṣe jásí pé nínú oṣù Rabi'ul Awwal láwà yìí, oṣù tá a mọ̀ ní oṣù tá a ti bí annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́run túbọ̀ tún bá ní ṣe àlékún rẹ̀ fún aṣáájú ẹ̀dá. A ṣàdúrà fún gbogbo àwọn àfáà láwọn onímímọ̀ tí wọ́n ti ṣiṣẹ́ yìí, tí gbogbo wọn ti ṣíra iṣẹ́, tí wọ́n ti tọ̀ Ọlọ́run ọba wọn lọ, tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run, látorí àwọn àfáà wa àgbà àti gbogbo àwọn imam tí wọ́n ti lọ, bàbá Cheikh Adam, bàbá Chitou Sanni, àwọn bàbá Khalifa Ọlọ́run ọba o, àti gbogbo àwọn àfáà lọ bẹ́ẹ̀ máyàmáyà. Ọlọ́run jẹ́ kálíkì àmọ́ dá fún gbogbo wọn o, bá ní gbàbọ́ wọn o, bá ní ṣe kún sinmi fún wọn o, bá ní ṣe sàárè wọn lábàtà àlìjánnà. Àti gbogbo àwọn òbí tí bàbá àti ìyá tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan ti wá náà láwọn tí wọ́n ti kọjá sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá ní pa wọ́n pọ̀ kó bá ní kẹ́ gbogbo wọn o. Bẹ́ẹ̀ la wá ṣe àdúrà ládàáyanrí fún gbogbo àwọn àfáà wa tí wọ́n ṣẹ́kù fún wa, tó jẹ́ sí pé umbrella wọn là fi ń sáṣọ, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú wọn là tún fi ń tẹ̀lé ìlànà Ọlọ́run àti tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run gbogbo àwọn àfáà wa náà níwájú, Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣubú láíláí o. Bẹ́ẹ̀ látorí àwọn bàbá wa mudirul markaz Dr. Abdoul Chitou Sanni àti àwọn àfáà wa gbà Dr. Abdulrahim Chitou Sanni, tó sì já sí pé ní àwọn náà ni wọ́n ṣe tagbátẹrù iṣẹ́ ètò Sunna TV Yoruba. Ọlọ́mọsà máa bá ní kún wọn lọ́wọ́ o, wọ́n padà lẹ́yìn wọn o, bá ní tí wọ́n lẹ́yìn aránṣẹ́ rẹ̀ Ọlọ́run tó tóbi. Ọlọ́mọsà bá ní mú bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn. Bẹ́ẹ̀ ni a ṣàdúrà fún gbogbo àwọn àfáà tí wọ́n ń wá sórí ìkànnì yìí láti wá jíṣẹ́ Ọlọ́run, àtẹni tí ń wá àtẹni tí ò wá, ní gbogbo akọ́mọ ń kéwú àti gbogbo olùpèpè sójú ọ̀nà Ọlọ́run. Ọlọ́run ọba o, àjíǹde ara tó péye Ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa o, ìdáàbòbò tó péye Ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa o. Bẹ́ẹ̀ náà ni a wá tọrọ àṣàdúrà fún gbogbo àwọn ọmọ bàbá wa Saifuddin Àríkọ́ṣe. Lẹ́yìn ìgbà tá a ti ṣàdúrà fáwọn bàbá wọn ṣáájú, a tún ṣàdúrà fún gbogbo àwọn ọmọ pàápàá láti òkè tó ti bẹ̀rẹ̀ títí fi dé orí ẹni tó kéré jù lọ, lọ́kùnrin wọn lóbìnrin wọn. Ọlọ́run ọba o, bá ní ṣàlékún ọlá yín, bá ní ṣàlékún oore yín o, má jẹ́ rí ìfàsẹ́yìn o, ìtẹ̀síwájú tó péye Ọlọ́run sábà ní ṣe fẹ́ ní kọ̀ọ̀kan yín. Gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Sunna TV náà àtúnbẹ̀ lọ́n fáwọn náà, Ọlọ́run ọba o, àlọ́ àtàbọ̀ má bá ní dáàbò rẹ̀ bò yín o, fífà sókè fífà sílẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ ṣe déédéé o, ẹ ní ṣítẹ̀ ẹ ní ṣímú ẹ ní ṣíṣe o, ọ̀la insha Allah. Bẹ́ẹ̀ ni a wá ṣàdúrà fún gbogbo ẹ̀yin olùkọ́ tí gbọ́ wa lẹ́yìn mùsùlùmí Allah
ní gbogbo ibi tẹ́ wà tẹ́ ti ń gbọ́ wa, lọ́kùnrin yín lóbìnrin yín, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dí o, ọkàn tẹ́ fi ń tẹ̀lé gbogbo ọ̀rọ̀ wa ká lọ, ọkàn náà kò ní ṣún òkùnkùn láéláé. Àtàwa àtẹ̀yin á wá jọ gba èrè tó tóbi ní irú iṣẹ́ yìí títí lọ déwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àtúnra wa kí lẹ́ẹ̀kan sí gbà tá a ti ṣe àdúrà ṣáájú. Ètò wa lónìí àti ọ̀rọ̀ wa lónìí, ìdánilẹ́kọ̀ọ́ wa tòní sójú ọ̀nà tọlọ́hun. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé usikum wa nafsi bi taqwallah. Àtẹ̀mí náà tí mi à pè wá sákèèsí, àtàwọn àtàjọ pera wa sákèèsí. Àkọ́kọ́ àsọ́ọ́lẹ̀ tá a sọ fúnra wa ni pé ká páyà Ọlọ́run. walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullah. Ọlọ́run ọba bá lékè ọlá, ó ní àtẹ̀yìn àtàwọn tí wọ́n ti ṣáájú tá a ránṣẹ́ sí, àsọ́ọ́lẹ̀ tá à ń sọ fún gbogbo yín náà ni wípé kẹ́ ẹ páyà Ọlọ́run. Àjẹsí pé gbogbo wa ní mùsùlùmí àti èyí tí ó mùsùlùmí láàrin wa, ìpáyà Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Àkọlé ọ̀rọ̀ wa lónìí òun náà ni al-khiyanatu az-zawjiyya. Kí ni tí ń jẹ́ bẹ́ẹ̀? Ta la ẹni tá a pè ní ọ̀dàlẹ̀ nínú ọkọ àti ìyàwó, ta ló dàlẹ̀? Báwo, kí ni tí ń fà á táwọn èèyàn fi ń dalẹ̀ ara wọn? Kí ni tí ń fà á tí ọkọ fi ń ṣe tíyàwó ò fẹ́, tíyàwó náà fi ń ṣe tọkọ ò fẹ́? Ọ̀dà, kí ni tí ń jẹ́ ọ̀dàlẹ̀ gangan? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dá sí. Al-Qur'ani pàápàá ó dá sí. Ya ayyuhal ladhina amanu la takhunu Allaha wa rasul wa takhunu amanatikum wa antum ta'lamun. Ọ̀dàlẹ̀ jáde ń bẹ tọ́lọ́wọ́n bàbá àlékè ọlá ní gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo o, ẹ má dalẹ̀ Ọlọ́run o, ẹ má dalẹ̀ ànábì o, àlùkáwàní àti gbogbo ìgbàpamọ́ Ọlọ́run tí sì ń bẹ láàrin ra yín síra yín, ẹ má dalẹ̀ rẹ̀ o. Ó jẹ́ sí pé láàrin ọkọ àti aya wọn ò gbọ́dọ̀ dalẹ̀ ara wọn. Ọkọ ò gbọ́dọ̀ dalẹ̀ ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ náà ni ìyàwó náà ò gbọ́dọ̀ dalẹ̀ ọkọ rẹ̀. Kìí ṣe pé bóyá wọ́n jọ múlẹ̀ o, kìí ṣe tó múlẹ̀ o. Ìtumọ̀ rẹ̀ àti àlàyé rẹ̀ òun náà ni wípé ìwọ tó ń jẹ́ ìyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ, ìwà rẹ̀ àti ìṣesí rẹ̀ tọkọ rẹ̀ fẹ́ ọ lórí ẹ̀, o gbọ́dọ̀ wá gbé ojúṣe ọkọ nì kọ́ ọ máa lọ rè gbé fún ọkùnrin míì tó já sí pé ẹni tó fẹ́ ẹ sílé tó ṣe gbogbo ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀, kírú ẹni bẹ́ẹ̀ kó tún má lè rí ojúṣe rẹ̀ ṣe lára rẹ̀, tó já sí pé tiẹ̀ ò dọ́gba fún ọ, tí bòmíì lọ́nlọ́rẹ̀ ṣe ló sì tún padà wá sílé. Níbẹ̀ o ti dalẹ̀ Ọlọ́run, o ti dalẹ̀ ànábì, kódà o ti tún dalẹ̀ ọkọ rẹ̀ gan bẹ́ẹ̀ pẹ̀lú. Ló fi ń já sí wípé ìwà tó bá tọwọ́ obìnrin jáde àbí ìṣesí tó tọwọ́ ọkùnrin jáde tó sì já sí pé ní ìṣesí yóò kó bá ìṣẹ̀mí ẹnìkejì rẹ̀ lórí fífẹ́ tí wọ́n jọ fẹ́ra wọn, ó ti dalẹ̀ rẹ̀ nù. Al-khiyanatu az-zawjiyya. Ọ̀dà, kí làwọn nǹkan tí ń fà á tí ìdálẹ̀ ara ẹni tí fi ń wáyé? Kí ni àwọn asbab tó fi ń já sí pé ìjọ tí ọkùnrin ń fẹ́ yàwó, ìyàwó ń ṣe dáadáa, yóò mọ kéku dáadáa, yóò mọ sọ̀rọ̀ ọmọlúàbí, yóò mọ ṣe, yóò mọ mọ̀, ṣùgbọ́n nígbà tó bá délé ọkọ rẹ̀ ọmọ wò yí pé kì í ṣe ìyá alágbájá tí mo fẹ́ fẹ́ ń jọ́ náà, kì í sòun ni, ó ti ṣéǹjì. Kí ló wá mú ṣéǹjì? Changement tó rí yẹn gangan ni wọ́n ń pè ní khiyana. Obìnrin náà, ọkọ tó fẹ́ fẹ́ níjọ́ tí ó ń dùlọ tó ń dùbọ̀ lọ́nà ilé yín, ìwọ náà mọ bí tí ń ṣe, àmọ́ ń gbà tá a kí òrùka bọ̀ ọ́ lọ́wọ́ tán, ó ṣéǹjì.
changement tí ń ṣẹlẹ̀ yẹn òun gangan ni khiyana. l'Ànábì ṣe sọ fún wa nínú ọ̀rọ̀ kan lọ́hùn sallallahu alaihi wasallam pé ayatul munafiqi thalatha wa idha tumina khana. tá a bá fọkàn tán tá a fi àlùkáwà ní sọ́dọ̀ rẹ̀ lérí bá a ti máa sí wípé yóò ṣe dáadáa yóò tọ́jú rẹ̀ tá a wá gbé sí lọ́wọ́ tó wá dojú ẹ̀rú ó ti ṣe kí ni o ó ti bà nǹkan jẹ́. gbogbo ẹni tó já sí pé ojú tá a fi sí lára àtàyè tá a fi sí lára ó ti yí padà ó ti ṣàǹjẹ́ rẹ̀ khiyana ti débẹ̀ báwọn. ولا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. Ọlọ́run bá kìlọ̀ fún wa nínú Al-Qur'an wípé ẹ má dalẹ̀ Ọlọ́run o, ẹ má ṣàǹjẹ́ ara yín, ẹ má yíra yín padà sórí dáadáa táwa Ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣe o. tó sì já sí pé ẹ̀yin náà mọ̀ wípé àyípadà burúkú tí ń tọwọ́ yín jáde yóò kó bá yín láyé, yóò kó bá yín sàréè, yóò tún kó bá yín ní gbangba Ọlọ́run. tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀, kí làwọn nǹkan tá à ń rí lónìí tí ń fa àìdúró déédéé ọkọ àti àìdúró déédéé ìyàwó? bọ́kọ ò bá ti dúró déédéé, ó yapa àlùkáwà ní ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ni. bí ìyàwó ò bá ti dúró déédéé, ó yapa àlùkáwà ní ọkọ rẹ̀ nu. àìwá dúró déédéé àwọn méjèèjì yóò wá jẹ́ problem fún gbogbo ìgbésí ayé àwọn ọmọ. alákọ̀ọ́kọ́ ń bẹ, ìyìn tí ń jẹ́ problem tí máa tètè fa àìdúró déédéé ọkọ àtaya òun ni al-khalalu li-jinsi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti mọ bí ìran ọkùnrin ti rí, àti mọ bí ìran obìnrin ti rí, àti mọ̀ yí pé ìran ọkùnrin ní máa ń ṣe bí alágbára yàtọ̀ sí ìran obìnrin. ìran obìnrin àdámọ́ táwọn Ọlọ́run ọba dá wọn, àdámọ́ tó tutù, àdámọ́ tó rẹ̀, àdámọ́ tí í ṣe gìjàgìjàgìjà àfàwọn ọ̀kọ̀ọ̀kan tí wọ́n yáwọ́. àdámọ́ ọkùnrin òun náà sì ní kágbára wà kó lè ṣe lọ kó lè ṣe bọ̀. bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin kankan náà wà táwọn náà sì rí gẹ́gẹ́ bí obìnrin. tó bá wá dibi tí ọkọ fẹ́yàwó, tí ìyàwó rẹ̀ ibà wá lọ ṣe bí ọkùnrin pẹ̀lú ọkọ rẹ̀ níbi àwọn ìṣesí ẹ̀rí tí ọkọ nì yóò dẹni tí yóò yapa àdéhùn àtàlùkáwà ní tí ń bẹ láàrin wọn. tí obìnrin bá ń lọ ṣe bí ọkùnrin àbí tọkùnrin náà ń lọ ṣe bí obìnrin fún ìyàwó ẹ̀, tí ìyàwó ń lọ ń ṣe bí ọkùnrin fún ọkọ ẹ̀, á rí i pé ìjọkùnrin ó ti ń tako ara wọn bẹ́ẹ̀, ìjọbìnrin ó ti ń tako ara wọn bẹ́ẹ̀. eléyìí ò wá ní lè jẹ́ kí wọn ó jọ gbégbèsè ayé tó dáa. yóò dibi tí obìnrin ó máa sọ wípé ó ń gbaṣẹ́ mi ṣe, ọkùnrin náà ó sì máa sọ wípé ó ń gbaṣẹ́ mi ṣe. eléyìí ó wá dibi wípé gbogbo ohun tí a tẹ̀ ń rò yìí ààrẹ nìkan tá a lè fi ojú ọ̀rọ̀ yìí fi hàn, ẹja gbé bọ́ síta. ìdí nu tọkùnrin ó fi bọ́ síta, ìdí nu tóbìnrin náà ó fi bọ́ sí ìta. dídá tá a dá ọkùnrin àti dídá tá a dá obìnrin kò papọ̀, kò jọra wọn. àìjọra wọn yìí bá a bá wá jọ fi ètò sí dáadáa, bọ́kùnrin bá fẹ́ ṣe bí ọkùnrin lára ìyàwó ẹ̀, tóbìnrin náà bá fẹ́ ṣe bí obìnrin lára ọkọ ẹ̀, àwọn méjèèjì ní ọjọ́ wò ta o, àwọn méjèèjì ní ọjọ́ yí ìwà padà o. ìwọ tó ọjọ́kùnrin tóbìnrin bá ń ṣe ìṣesí obìnrin, ó yẹ kó o lè mọ̀ wípé ìwà wọn ni ìṣesí wọn ni. ìwọ náà tó jẹ́ obìnrin tọkùnrin bá fẹ́ máa ṣe bí ìṣesí àwọn ọkùnrin tó bá fẹ́ máa lé, ìwọ náà mọ̀ wípé ìran àwọn ọkùnrin ni máa ń ṣe bẹ́ẹ̀. tá a bá ti wá ríra wa gbọ́yé lórí ìṣesí, ìjọkùnrin ọmọ ìjọkùnrin, ìjóbìnrin ọmọ ìjóbìnrin,
kọkùnrin ó ṣe bí ọkùnrin kóbìnrin ó ṣe bí obìnrin bí kálukú bá ti dúró láàyè rẹ̀ bẹ́ẹ̀ ìwà dalẹ̀ ra ẹni kò ní tètè wáyé. àwọn eléyẹn náà ó jẹ́ kàn bẹ́ẹ̀. ẹlẹ́kejì nínú àwọn tí ń fa ìyapa ìwòta fọ́kùnrin ìwòta fóbìnrin ìmọ̀lẹ̀ dúró jọ pawọ́pọ̀ dáadáa ìyípadà ìdálẹ̀ ara ẹni nínú àwọn tí ń fà á nínú ìgbésí ayé lọ́kọláya adamu ujudi alaqa atifiyya hakikiyya ma'a sharik. ọ̀pọ̀lọpọ̀ fò ayé ọ̀pọ̀lọpọ̀ inú ilé mi wà létí ẹ̀sẹ̀ lọ́dẹ̀dẹ̀ ìyàwó ló ń fẹ́ràn ọkọ ṣùgbọ́n ọkọ ò fẹ́ràn ìyàwó rẹ̀. àwọn míì ọkọ ló ń fẹ́ràn ìyàwó ṣùgbọ́n ìyàwó ò fẹ́ràn ọkọ rẹ̀. àwọn ẹlòmíì ọkọ fẹ́ràn ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò láàánú rẹ̀. àwọn ẹlòmíì ìyàwó fẹ́ràn ọkọ rẹ̀ ṣùgbọ́n kò láàánú rẹ̀. ìṣesí méjèèjì yìí tí ó bá ti wá jọra wọ́n dalẹ̀ ara wọn ṣáà ni. nítorí wípé ìbákọ ẹni lò pẹ̀lú jẹ́jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó máa fi ìfọ̀kànbalẹ̀ sọ́kàn ọkọ bọ́kọ ó bá rí lára ìyàwó ẹ̀ yóò rí wípé eléyìí kò kájú ẹ̀ yóò sì rí i pé eléyìí kò fún mi ní tí mò ń fẹ́ yóò wá yọ irin rẹ̀ yóò yọ síta yóò ṣàn yé. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà tóun náà bá ń rí wípé ọkọ mi ń tá a rò wípé á rí ń tá a rò wípé á bá àti pé ìṣesí wọn yìí gan-an wọn ò tẹ̀ fún wa ní fèsì. tọ́ba rẹ́ni tí ó fún ní fèsì níta yóò wo fèsì rẹ̀ o. àwa tá a jọkọ àtàwa tá a jẹ́ ìyàwó kájọ wá àyè fúnra wa níbi ìjọlòṣẹ̀mí ayé. bí ìyàwó bá ń ráàyè fọ́kọ tọkọ ò bá ráàyè fún ìyàwó problem ó ṣẹlẹ̀. bọ́kọ bá ń ráàyè fún ìyàwó tí ìyàwó ò ráàyè fọ́kọ problem ó ṣẹlẹ̀. àkọ́kọ́ problem tí ó sì ṣẹlẹ̀ ni pé wọ́n dalẹ̀ ara wọn. ọkọ dalẹ̀ ìyàwó ìyàwó náà ó sì dalẹ̀ ọkọ rẹ̀. bó bá sì ti di pé ọkọ àti ìyàwó ń dalẹ̀ ara wọn ewu ń bẹ lóko lóńgẹ́ ewu ń bọ̀ nìyẹn o. nídìí eléyìí kárí wípé nínú àwùjọ tá a bá wà inú fòáyé tá a bá fọmé kárí wípé ìfẹ́ kó jáde látara ọkọ sí ìyàwó ẹ̀ ìfẹ́ kó jáde látara ìyàwó sí ọkọ rẹ̀ kí ìkéníkejì wọn kí wọ́n sì jọ fi àánú fi hanra wọn. kálukú ọmọ ní tiẹ̀ bàbá kan náà ìyá kan náà kọ́ ló bí wa kálukú ní tiẹ̀ ṣùgbọ́n kẹ́mi ó sì máa wà lérí wípé arábìnrin yìí ọláàánú mi arákùnrin yìí ọláàánú mi. bá a bá rí eléhùn ni nínú ìgbésí ayé lọ́kọ àti láya wọn ò ní pẹ́ jà wọn ò ní pẹ́ kọra wọn wọn ò ní pẹ́ dalẹ̀ ara wọn. wọ́n kọ́kọ́ dalẹ̀ ara wọn tí wọ́n bá ti ń dalẹ̀ ara wọn wọ́n wá jà lẹ́yìn ìgbà tí wọ́n bá jà tán wọ́n tún wá kọra wọn. gbogbo ibi tí wọ́n ti ń dalẹ̀ ara wọn Ọlọ́run bá ní tún wọn ṣe o. gbogbo ibi tí wọ́n ti ń jà Ọlọ́run bá ní parí ìjà wọn o. gbogbo ibi tí wọ́n ti kọra wọn Ọlọ́run ọba o bá ní jẹ́ látúnṣe o. kí gbogbo wa ká sì jọ lọ ní sùúrù kárántí I love you tẹ̀rí tọrùn níjọ́ àkọ́kọ́ ká sì ro ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń bí kalẹ̀ ká ro ọjọ́ ọ̀la wọn ta ni ó tọ́ wọn ta ni ó wò wọn ta ni ó rè wọn báwo la ṣe wá jẹ wọn mọ́ tá a bá rí wọn tọ́ ọ̀dọ́wọ́ ọkọ ọ̀dọ́wọ́ ìyá o ká fi sùúrù ṣe é. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ nínú àwọn nǹkan tó lè fà á kọ́kọ́ ó yí padà kí ìyàwó náà ó yí padà kí wọ́n kó lérí ìṣesí tó yẹ kí wọ́n dalẹ̀ ara wọn ẹlẹ́kẹ̀ẹ́ta ń tó lè fà á òun náà ni al-ihmal kọ́kọ́ pàyàwó tì ọgbàlé fún bẹ́ẹ̀ ni ó ra gbogbo nǹkan síbẹ̀ bẹ́ẹ̀ ni tẹlifíṣàn ń bẹ kanáàlì ń bẹ fìrìgò ń bẹ àwọn divan tó dá gbogbo nǹkan ló wà ń bẹ
kílímù gbogbo ẹ̀ ló ń ṣe ṣùgbọ́n ọkọ yìí wálé kọ̀ wálé ọ̀pátì nù ńgbà tó ọba ti pátì yóò dalẹ̀ rẹ̀ bí ó ṣẹ́ṣó lọ́sàn yóò ṣẹ́ṣó lóru bí ó fi sójú yóò fi sọ́kàn yóò sì fi sára yóò sì mọ̀ ṣe àyípa ìyàwó ẹni tì bẹ́ẹ̀ náà ni ìwọ tó jẹ́ ìyàwó ìwọ náà má pa ọkọ rẹ tì ní gbogbo ìgbà tí bàbá alágbájá bá dé tó fẹ́ sojúṣe ọkọ ló ń ṣe ó ti rẹ̀ mí wàhálà ọjà wàhálà òun lé síta nìyẹn o yóò sì lọ ọ̀tá bó bá sì lọ ọ̀tá àwọn tó wà níta agbára wọn ju tiẹ̀ lọ wọ́n gbà lọ́wọ́ rẹ o wọ́n gbà lọ́wọ́ rẹ o al-ihmal àìmọ́kàkún ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ìyàwó lónìí kó ka ìyàwó rẹ̀ kún ọ̀pọ̀lọpọ̀ ló lọ́kọ lónìí kó ka ọkọ rẹ̀ kún bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ ọkọ rẹ̀ kalẹ̀ níjókòó láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ ẹlòmíì ó sì máa wò yí pé subhanallah ṣé bàbá alágbájá náà pé ó ń ṣe ń tó báyìí ó lè jó tọ́ Allahu alam ó sì lè jẹ́rọ́ Allahu alam ṣùgbọ́n gbogbo ìyàwó tí bá ń sọ èyí tí ò dáa tí fi ń ba ọkọ rẹ̀ jẹ́ kóun náà ti lọ́mọ yìí pé òun gan ò ní nísinmi tó bá dọjọ́ alẹ́ nítorí pé gbogbo ìgbìyànjú tí ọkọ ń gbà lórí rẹ̀ tó sì já sí pé ọ̀rọ̀ tí ò dáa ní tẹnu rẹ̀ jáde yìí àwọn ọmọ rẹ̀ ò ní sẹ̀san rẹ̀ fún tó bá dọjọ́ ọ̀la o èyí wallah torí pé inna Allaha la yudhi'u ajra al-muhsinin gbogbo ẹni tí bá ń ṣe dáadáa Ọlọ́run ò ní ra ẹ̀san wọn láre bọ́kọ bá wá ń ṣe dáadáa tí ń gbìyànjú tíyàwó wá ń fojú pé kí ló a ṣe ní táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe jù bẹ́ẹ̀ lọ tóun náà sì mọ̀ wípé bóun bá kó ń bẹ́ẹ̀ òun ò lè rírú ẹ̀ bọ́ bá wá ń sọ̀sọ́kúsọ oúnjẹ ọmọ nìkò nìkan ló wà rẹ̀ lẹ́nu tó bá dọjọ́ ọ̀la o. ìwọ tó o sì jọ́kọ ìwọ náà mọ́fẹ́nu tí ò dáa bàyàwó rẹ jẹ́ bí bá ń gbìyànjú tí ń ṣe wàhálà tí ń ṣojúṣe ó yẹ kí wọn náà ó lè ní ọ̀rọ̀ tó dáa jáde láti sọ lẹ́nu tí wọn náà bá wá ń rojọ́ ìyàwó rẹ̀ káàkiri àní báyìí àlótúnṣe alẹ́ wá gbọ́ léyìí tí ò dáa tí ò sì ṣe bẹ́ẹ̀ tó fi ń bà á jẹ́ inna Allaha la yudi'u ajra al-muhsinin fún wọn náà o dáadáa tí ìyàwó rẹ̀ ń ṣe yìí òun ni ó padà jèrè rẹ̀ tó bá dọ̀la ò ní rí nǹkan kan jẹ́ ń bẹ́ o àtàwọn àtẹ̀yìn kọ́lọ́wọ́n aláàánú kó kíyèsí ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ́ẹ̀. ká má para wa tì má pa ìyàwó rẹ tì má pa ọkọ rẹ tì àgàgà tó abájọ níyàwó méjì àbóníyàwó mẹ́ta àbóníyàwó mẹ́rin tó gbalé fún wọn tí kálukú wà láàyè ẹ̀ lọ ńgbà tọ́lọ́wọ́n ọ̀bá ní kó orí ṣe sójú kan bá ọba rí sáàyè kọ̀ọ̀kan mọ bó ṣe ṣètò ìgbésí ayé rẹ tó fi máa káàkiri tó fi máa lọ tó fi máa bọ̀ àjíǹde ara àtàláfíà àti bíbọ̀ àṣírí ọlọ́wọ́n ọba ní ṣe fún ọ àmọ́ tó ọba pa wọ́n tì tó rí wípé wọ́n wà ń bẹ̀ wọ́n ó ṣe ní tí ọ̀dà o wọ́n ó yí padà o wọ́n ó sì wò ta wọ́n ó sì wo bòmí torí pé bá ọba dá obìnrin jókòó tó fún jẹ tó fún mu tó sì wo ibi tó wà wàláhì yọ̀wọ̀ ẹni tí ó fún jẹ tó bá sì ti fẹ́ wá ọ̀fẹ́ bọ́ síta nù tó bá sì ti bọ́ síta ọ̀pàdánù. èèyàn àárẹ̀ nìní ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí tí wọ́n wá ń rò yí pé ìyàwó náà ní ọ̀dá yín kẹ́kẹ́ ò ṣe ìyàwó ìwọ lọ ọ̀dá. àbí tó o fẹ́ lọ fún àyájì tó kó ń lé ọdún 5 ọdún 6 ọdún 7 ọmọ ọlọ́mọ sì jòkó lé yín ó sì wà ń bẹ̀ títí fọ́dún 5 lẹ́yìn ọdún 5 ló tún kó ẹrù rẹ̀ ara ẹ̀ sọ̀kúta fá ó fi ìyà jọmọ ọlọ́mọ tí ó fi kú bẹ́ẹ̀ ni tó sì ń bẹ láyé tóun náà ò nímọ̀ nípa ìṣẹ̀mí tí wọn náà ń lò níbi tó wà ìwọ ń tún gbogbo ayé tiẹ̀ ṣe ó sì pàátì síbẹ̀ sórí kìí sọ̀rọ̀ owó bẹ́ẹ̀ bá ti do níyàwó kìí sọ̀rọ̀ pé mo ti fún wọn lówó ọwọ́ ààyè tó máa jòkó tì wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó sì wá ààyè tó fi máa dúró tì wọ́n tó sì máa sojúṣe rẹ̀ ọlọ́run ọba láàánú tí máa kún ni lọ́wọ́ yóò kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ o. nínú àwọn nǹkan tí máa ń dá ìyapa ńlẹ̀ ìyẹra ẹni sọ́tọ̀ọ̀tọ̀ ìṣeǹtẹ́yàn ọ̀fẹ́ ìyí ìwà padà al-khiyana zawjiyya ìyí ìwà padà lọ́dọ̀ ọkọ àbí lọ́dọ̀ ìyàwó kí làwọn nǹkan tí máa ń fà á
nínú àwọn nǹkan tí ń fà ó náà ni al-ikhtilaf fil mustawa ath-thaqafi bishakli malhud. òun náà ni wípé kárí wípé ọkọ àtaya wọn ò báláǹsì, ọkọ àtaya wọn ò báláǹsì ara wọn. ọkọ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà, ìyàwó wa jẹ́ gẹ́gẹ́ bí àgbẹ̀ tí ń mú ọkọ. ṣé o rí pé kò fẹ́ jọra wọn dáadáa? àìgbọ́ra ẹni yóò tètè máa ṣẹlẹ̀. àbí ọkọ ó jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ọ̀nà tó ń bá wọn gbálẹ̀ tó ń nulẹ̀. ìyàwó rẹ̀ wá jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá dọ́kítẹ̀ nílé iṣẹ́ ńlá kan. ṣé o rí pé kiri yẹn kò ní tètè bára wọn lọ, wọ́n dalẹ̀ ara wọn náà ni. torí pé tí bá ń dé àwọn àyè kan, ìyàwó ọmọ wò wípé mi ò lè fi ọkọ yìí fi hàn. ọkọ náà ọmọ wò wípé èmi náà ò lè ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ. kálukú wá ń wá ẹni tó wà ní sáfù rẹ̀. wíwá wá ẹni tó wà ní sáfù yìí, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ sáré lẹ́yìn ẹ̀ lónìí títí ni wọn ò sì fi gbádùn gbésí ayé wọn mọ́. ló fi di tọ́ḿpié mọ̀pié, ló fi di Monsieur Dame ọ̀dà, Monsieur Dame dáa, tọ́ḿpié mọ̀pié òun náà dáa. ṣùgbọ́n gbà tá àmẹ́ni tí ó sì kọ́kọ́ kú báyìí ńkọ́, àwa yìí ṣe díẹ̀díẹ̀ kọ́mọ́ bá tún di wàhálà mọ́ni lọ́wọ́. kárí wípé nínú àwọn nǹkan tó lè kọ́ bá ìyapa ẹnu ira ẹni, nínú àwọn nǹkan tó lè jẹ́ kí ìgbésí ayé ọkọ àti aya kó mẹ́hẹ, òun náà ní pé kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ wà lórí sáfù kan náà. ọkọ ó jẹ́ ẹni oníṣòwò ńlá, ìyàwó rẹ̀ ó wá jẹ́ gẹ́gẹ́ bí gbálẹ̀gbálẹ̀ tó ń gbálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì. so bí ìyàwó rẹ̀ ò bá sí ní lẹ́vù tó jọ tiẹ̀, ńgbà tí wọ́n bá ti dé lẹ́vùlù tó ga ni ó tètè yá àmọ́ bó ti sún òun náà mára tí ó fi pákéjì ara ẹ̀ tí sáfù yín ó fi jọ ṣe é wò, tí ò fi ní wá jẹ́ wípé iṣẹ́ ẹnìkan àti ìṣesí ẹnìkan àtọ̀làjú ẹnìkan ni ọmọ wa fa sábà bí àìgbọ́ra ẹni yé. ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n bá kó nílẹ̀ dúdú, tí wọ́n bá lọ sílùú òyìnbó, tí wọ́n bá lọ fẹ́yàwó lọ́hùn, ọpọlọ tó òyìnbó ń lò àti ọpọlọ téèyàn dúdú ń lò, ọpọlọ kan náà lọ́lọ́run gbé síbẹ̀. ṣùgbọ́n ìwà àti ìṣesí àtọ̀làjú tó bá débi tí ń dé, wọ́n máa ń rí wípé ìwà dúdú wà lára eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ bó bá ṣe láàárọ̀ bó dọwọ́ ọ̀sán wọn á lé dànù tẹrùtẹrù, wọn á tún gba ọmọ lọ́wọ́ ẹ̀ tí ò ní ríbi tí ó gbà. so khiyana zawjiya tí ọkọ àti ìyàwó ọ̀bá báláǹsì lórí ọ̀làjú wọn, kíní yẹn ìmọ̀ tètè dàrú. kọ́lọ́ wọn bá láàánú kọ́ mọ́ dalẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rú. akí ọlọ́run, adúpẹ́ fún ọlọ́run. ẹ máa tẹ̀lé wa ká lọ lórí àwọn nǹkan tí ń fà á tọkọ fi dalẹ̀ ìyàwó, tí ìyàwó fi dalẹ̀ ọkọ, àti pé kí làwọn àtúnṣe tá a lè wá fún kí tá a fi wà nígbésí ayé dáadáa. ọlọ́run ọba láàánú kọ́ mọ́ padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa o. ورد الله الذين كفروا بغيرهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. سبحان الله وبحمده سبحان الله العظيم. كلمتان خفيفتان على لساني ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن. سبحان الله وبحمده سبحان الله العظيم. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. akí ọlọ́run, ayin ọlọ́run,
agbé títóbi fún Ọlọ́run, aṣògo fún, agbà lọ́ba níjẹta lánàá lónìí títí lọ láéláé. Òun náà lọ́ba títí ń bẹ kí bíbẹ ó tó máa bẹ, òun náà lọ́ba tí ó sì máa bẹ lẹ́yìn ìgbà tí bẹ́bẹ́ ò ní bẹ mọ́. Ọdọkùnrin ọdọbìnrin oníká máa ń fẹ́ra ká sì máa bímọ. Ó fààyè ńlẹ̀ fọkùnrin àtobìnrin tí wọ́n bá fẹ́ra wọn wípé bẹ́ẹ̀ bá fẹ́ra yín, bẹ́ẹ̀ bá gbọ́ra yín yé mọ́ o, kọ́kọ́ máa lọ lọ́tọ̀ kí ìyàwó náà máa lọ lọ́tọ̀. Bó bá yẹ sí pé ìyàwó ni ó bá dáa, kọ́kọ́ rẹ̀ ọkọ lẹ̀. Bó bá yẹ sí pé ọkọ ni ó bá dáa, àyè ń bẹ fún ìyàwó náà wípé kọ́kọ́ ọkọ rẹ̀ kóun náà kó máa lọ nínú ṣẹ̀ríà. Ṣùgbọ́n kí làwọn nǹkan tó lè máa fà táì nígbọ́ra ẹni yé yóò fi máa wáyé, òun là ń sọ̀rọ̀ lórí ẹ̀. A ti wá ka bíi mẹ́ta ń bẹ àbí mẹ́rin, ẹ̀rí karùn-ún léyìí tí ń já sí wípé bí bá ti ń ṣẹlẹ̀ ọkọ àti ìyàwó yẹn wọn ò ní gbádùn ara wọn, wọ́n máa dalẹ̀ ara wọn, wọ́n máa jàǹbá ara wọn, wọ́n máa wò ta. Ọkùnrin ó máa lọ wò ta, obìnrin ó máa lọ wò ta, yóò máa lọ wo àwọn ọkùnrin míì níta, ọkùnrin náà ó máa lọ wo àwọn obìnrin míì níta, yóò máa ráyè ààyè ẹlòmíì, kò ní ráyè ẹni tí ń bẹ nílé. Àkọ́kọ́ ń bẹ àbí ẹlẹ́karùn-ún ń bẹ, azawaju bil ikra. Tá a bá fẹ́ ìyàwó tó já sí pé obìnrin náà wọ́n gbé e fọ́kọ tipátipá, by force, by túláàsì ni wọ́n ṣe gbé lọ sílé ọkọ, kò fẹ́ lọ, kò tẹ́ lọ́rùn, kò wù, àmọ́ kò fẹ́ ṣe bàbá rẹ̀, kò dọ́gba lára rẹ̀, àmọ́ kò fẹ́ ṣe ìyá rẹ̀. Àbí bàbá àti ìyá wọ́n wo nǹkan kan ni wọ́n torí ẹ̀ fi tì í síbẹ̀. Bó bá ti wá débẹ̀, àìnítẹ̀lọ́rùn bẹ̀ yẹn láti lẹ̀ wá kò ní jẹ́ ó gbádùn bẹ̀. Lọ́fà ló fi já sí pé ìrẹ ọkùnrin bóbìnrin bá sọ wípé kò dọ́gba kò wù mí, tó rí wípé kìí ṣe èyí tí wọ́n máa ń gbé wá lọ́wọ́ àkọ́kọ́. Wọ́n náà pé lọ́wọ́ àkọ́kọ́ tó o bá lọ sórí ẹ̀ pé ọlọ́mọge yìí ọmọ fáyín yọkọ̀ jù fún ọ wípé kò dọ́gba kò wù mí, tọ́lọ́wọ́ àkọ́kọ́ nù. Tó bá yẹ tọ́lọ́wọ́ àkọ́kọ́ tẹ́ ẹ sì jọ sọ títí tó bọ́ sójú ẹ̀, tí ì ṣe pé wọ́n fọ́ọ̀sì ẹ̀. Obìnrin tí wọ́n bá fọ́ọ̀sì lọlé ọkọ, bó bá ti débẹ̀ tí ó bá ti rí tẹ́lọ́rùn lóṣù mẹ́ta yọ yọ̀wọ́ o. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin tí wọ́n bá fọ́ọ̀sì láti gba ìyàwó, kò rífẹ̀ẹ́ obìnrin náà, kò sì rí ti ẹrù, kò lọ́rẹ̀ rẹ̀ lẹ́mìí, kò síbì kan tó fi sí nínú ìgbésí ayé rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ fún náà ibi ọba gbé sí yọ pàtì síbẹ̀ ni. Gbogbo àwọn eléyìí náà ń bẹ nínú tí ń fà tó fi já sí pé ọkọ ń dalẹ̀ ìyàwó, ìyàwó ń dalẹ̀ ọkọ. Nígbà tó bá gbé sílé kò rí ẹ, ọ̀wá tó bá tún wá náà tó bá jòkó fóònù lọ́tẹ̀ títí tó tún fi lọ, yọ mọ̀ wípé irú ìgbésí ayé wo lòun wáyìí. Bọ́lá òun bá wá ṣínà ẹnìkan fún látọ̀nà ẹ̀yìn àbí látọ̀nà iwájú, ọ̀tàn o, jàǹbá bẹ̀rẹ̀ nù o. Yọ mọ̀ wá ṣe ìṣekúṣe àti gbogbo oríṣiríṣi nǹkan títí tó fi yọ̀ǹda rẹ̀. Ká gbìyànjú láti ṣe àtúnṣe léyìí tí òfin ní já sí pé ìyàwó bàìtúláàsì láàmọ́ fẹ́, ọkọ bàìtúláàsì láàmọ́ fẹ́. Ẹlẹ́karùn-ún nínú tó lè dá àìṣedéédé láàrin ọkọ àti aya ńlẹ̀, òun náà ni pé kó jẹ́ pé ìyàwó bàìtúláàsì ni wọ́n fẹ́, àbí ọkọ bàìtúláàsì ló ní, kò wù, kò dọ́gba lára ẹ̀, kò rí irò. Àwọn ọmọ bàbá rẹ̀ ní bọ́ọ̀ bá ti ṣe é, á ṣépè fún ọ. Àwọn ìyá rẹ̀ ní mọ́ ba ojú wa jẹ́, bọ́ọ̀ bá ti ṣe é, á ṣépè fún ọ. Bọ́ bá lọ oṣù mẹ́ta ọdún kan ni o, yọ dàrú tí ó tún padà, ó sì ti di wánì nìyẹn, wọ́n ti kà á. Gbogbo eléyìí ó ń bẹ nínú tí ń dá àìdúródédé ọkọ àti àìdúródédé ìyàwó ńlẹ̀. Nǹkan náà ò wú, nǹkan náà dọ́gba, nǹkan náà tẹ́ lọ́rùn. Bọ́ bá ti wá wọnú ẹ̀, yóò máa wá ṣe ohun tí a fẹ́ kó ṣe lẹ́yìn ìgbéyàwó yìí nígbà tí ò bá rí ìtẹ́lọ́rùn tó ti ń bẹ ń bẹ. Ẹlẹ́kẹ̀ẹ́fà ń bẹ nínú àwọn tí ó yá sí pé ń dá ìyapa ńlẹ̀, ń jẹ́ kí ọkọ máa dalẹ̀ ìyàwó, kí ìyàwó náà ó sì máa dalẹ̀ ọkọ. Asura salbiya ani that. Ńjọ́ tá a fẹ́ fẹ́
ó fáyìn lójú, ó yáyì dáadáa, àmọ́ gbà tó délé ọkọ bó ti ń mutí bẹ́ẹ̀ ló ń fagbó, kò tún wá níwà ọmọlúàbí kan, kò sẹ́ni tí ò lè bú, kò sẹ́ni tí ò lè bájà. àwárí fọkànbalẹ̀ kan lára ẹ̀. gbogbo ohun tá à ń rí tí ń jáde lára ẹ̀, àwọn tí ò wu ni làwọn ṣe sí rẹ̀. tó bá dà bẹ́ẹ̀, fọkùnrin yóò wá ìfọkànbalẹ̀ síta, fóbìnrin òun náà wá ìfọkànbalẹ̀ síta. báwọn méjèèjì bá sì jọ ń wá ìfọkànbalẹ̀ síta, ilé wọn ti ṣe kí ni o, ilé wọn ti bàjẹ́ báwọn, ilé wọn ti dàrú bẹ́ẹ̀. nítorí pé ẹ̀mí tọ́lọ́wọ́n ọba fún ọmọ ènìyàn, Ọlọ́wọ́n ọba ti fún ní àwọn ìwà rẹ̀ àti àwọn ìṣesí rẹ̀ tó já sí pé ẹni tí bá ń bá gbé, ó yẹ kí ẹ̀mí yẹn ó máa rí wípé àwọn tá a wà pẹ̀lú wọn, àwọn náà wọ́n ká ní kún. àmọ́ ọ̀ ń bọ́kọ rẹ gbé, ọ̀ka ọkọ nìkún. gbogbo ìṣesí tí ń tọwọ́ rẹ jáde sára ọkọ rẹ, àwọn ìṣesí tí ọ̀dà gbà tó burú jáì. àbáwọn ìṣesí tí ń tọwọ́ rẹ ọkọ kó sọ́dọ̀ ìyàwó rẹ, àwọn ìṣesí tí ọ̀dà bọ́ wọlé ó lejú títí. bí wọ́n bá ẹ sọ̀rọ̀ gan-an, bí wọ́n béèrè owó gbọ́n, bọ́mọ mi ò kó lójú ọ̀nà ó ti fọ́ létí dànù. gbogbo àwọn wà yìí yóò jẹ́ kí ọkọ kó wá ìfọ̀kànbalẹ̀ síta, yóò jẹ́ kí ìyàwó wá ìfọ̀kànbalẹ̀ sódì kejì. bẹ́yìn méjèèjì bá ti jọ lọ wà níta, inú ilé ibi tẹ́ ti jáde kó, inú ilé yẹn ti ṣòfò nìyẹn, ó ti bàjẹ́ nìyẹn. ẹ sì ti fi àwọn ọmọ ńlẹ̀ sọ́wọ́ ara wọn. bẹ́ẹ̀ bá ti fi àwọn ọmọ ńlẹ̀ sọ́wọ́ ara wọn, ẹni ẹlẹ́ni ó ti gbàṣe yín ṣe nù. Ọlọ́run ọba o kò ní jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó gbàṣe wa ṣe ńgbà tí a bá ti ń bẹ láyé o. ọ̀wárí ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ ń bẹ nínú àwọn tí máa ń fà á tóbìnrin lè fi wò ta, tọkùnrin fi lè bọ́ síta, tí ò sì dáa náà, òun náà ni kó gbó òjìjì ó dé. àgbà téèyàn ò lérò kó wọlé bá ní, ó di sẹ̀kántàn, áàjì ọdún orí ẹ̀ ń di sẹ̀kántàn, ìyàwó rẹ̀ sì ń jẹ́ ọmọ 32 ans àbí 35 ans. lẹ́sẹ̀ kan náà tó di sẹ̀kántàn, ògbódé, agbára ò sí mọ́, ìyàwó ló sì tún kù pọ́nkẹ́pọ́nkẹ́ yìí. báwo lẹ́ ti ṣe? ọgbọ́n lẹ́ta sí. bàbá wọ ọkọ rẹ̀ ní dùn ó títí pé ṣé báyìí náà ni ó máa lọ, ṣé bá ti máa wòran náà rèé. gbogbo àwa tá a jọkùnrin ká ṣọ́ra wa lò ń bẹ́ o, ṣọ́ ìgbésí ayé rẹ lò dáadáa o, Ọlọ́run jẹ́ ara àlàáfíà lò títí kanjọ́ alẹ́ o. gbogbo àwa tá a jóbìnrin náà káwa náà ṣọ́ àlàáfíà tiwa náà, Ọlọ́run jẹ́ kí gbogbo wa rí àlàáfíà lò títí dọjọ́ alẹ́ o. Ọlọ́run má jẹ́ àṣàwátì àlàáfíà o. Ọlọ́run má jẹ́ kí o gbó òjijì ó ti jòkó lórí ìjàmbẹ̀ lágo 7 tó bá ti jòkó tó nasẹ̀ síbẹ̀, bí wọn ò bá gbéjà yẹn, bí wọn ò sì gbẹ́sẹ̀ yẹn lọlẹ̀, kò lè kó níbẹ̀ tí ilẹ̀ ó fi ṣú. gbogbo ẹni tí ara rẹ̀ bẹ́ẹ̀ ń ṣe, Ọlọ́run bá ní wò wọ́n lẹ́wọ̀ àlàáfíà. gbogbo àwa tí ó ṣe, Ọlọ́run má fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa, èsì wa ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa náà díẹ̀. Ọlọ́run ọba ò bá ní fọ́ọ́mà. ìwọ ni anta salam wa minka salam wa ilayka yarji'u salam fa idha maridtu fa huwa yashfini. wọ́n lọ́ba ti ń fúnni lálàáfíà, má ṣe ìwọ gbogbo wa lálàáfíà o. ogbó tí ò dáa tó bá dé lójijì, ọkọ ọmọ wò yí pé ìyá alágbájá náà òun náà ní òkúkú tún lè ṣe nǹkan kan mẹ́yì, kò lè dáná, àtún lè gbàrọ̀ lọ́dọ̀ rẹ̀, àtún lè bá gbàmọ̀ràn, àtún lè jọ ṣe nǹkan kan, ó kẹsà wà lójú kan, wọ́n yapa. bẹ́ẹ̀ náà ni ọkọ ìyàwó ń wò yí pé bàbá alágbájá náà àwọn ni ò lè lọ́bì kan mẹ́yì, àwọn ni ò lè ṣe mẹ́yì, àwọn ni ò lè gbé mẹ́yì, àwọn ni ò lè mú mẹ́yì. ṣé di èyí tá a wà jókòó sí ìyẹn tẹ̀ wá pọ̀ lónìí. Allahu akbar, àfikọ́ lọ́wọ́ ṣàánú àwọn ìyá wa, gbogbo ẹ̀yin ìyá wa, àfikọ́ lọ́wọ́ ṣàánú yín o, Ọlọ́wọ́ ṣàánú àwọn ọkùnrin náà o. ìyẹn wá pọ̀ lónìí. ọ̀pọ̀lọpọ̀ orí ìṣesí tọkọ rẹ̀ wà ní àyè wá gbà á, ló ń ṣe yamayama káàkiri. agogo tí ń wù ní ó wọlé, ìmúra tó wù ní mú jáde, ọkọ ní sì wà lórí ìjàn tí ń wò ó, ńgbà tí ó lè sọ̀rọ̀ mọ́, ahọ́n ti lọ. Allahu akbar.
agbára apá ti lọ, agbára ẹsẹ̀ ti lọ, ìyàwó ló ń yí nínú ìwé báǹkì ló ń sọ bówó ṣe wù ú. Bó bá tún dàárọ̀ bàbá oníbàbá ẹ̀ tún ní fúnjẹ lásìkò, bó bá tún dọ̀sán yóò tún máa kígbe ní kó tó rẹ́ni bóúnjẹ tọ̀sán fún. Bó bá tún dalẹ̀ tí ó bá sọ̀rọ̀ yóò kólòlò kó tó sọ ọ̀rẹ́ ọyọ̀ kan ṣo ẹ̀ tún gbẹnu rẹ̀ sọ́hun ni. Allahu akbar, inna rabbaka labil mirsad. Ọba mi ń bẹ ní sánmọ̀ o tó sì ń wò ọ́ o. Gbogbo òníra tó bá fi ń kan ọkọ rẹ torí pé òun wò ta àbí nítorí ogbó àbá rẹ̀ tó dé, gbogbo òníra tó bá fi ń kan ìyàwó rẹ nítorí ogbó tó dé àbí nítorí àárẹ̀ tó dé, tó wá ń lò gbésí ayé fálálá, inna rabbaka labil mirsad. Ọlọ́run ọba lúgọdẹ̀ ọtí ń wọ̀ ọ́. Ọ̀ya ṣe dáadáa pẹ̀lú ọkọ rẹ, ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ, bójútó, rántí ìjẹta, rántí àná, máa wo bọ́kùnrin ṣe wà gidigba níjọ́ tágbára wà. Ṣé bá rẹ̀ díẹ̀ ló ṣe é lára sí fà sẹ́yìn. Eléyìí ò tí ì tó kọ́ sọ́ra rẹ̀ dọmọ olóṣó, kò tí ì tó kọ́ sọ́ra rẹ̀ dọmọ gbòòrò, kò tí ì tó kọ́ sọ́ra rẹ̀ dọmọ tí ń wọlé lágogo tó wù. Ẹni abínibí ire kan ìròrú òjòòrú wọ́n ní kì í pààyàn méjì, bí ó bá pa olè yóò pa ọlọ́ṣà. Yàtọ̀ sẹ́ni tó lọ sóde wáàsí rẹ̀ tí ń bọ̀ jẹ́jẹ́ o. Nídìí eléyìí ká ṣọ́ àwọn wàyí ká sì ṣe àkíyèsí ẹ̀. Nínú àwọn nǹkan títún mú àwọn èèyàn ìgbésí ayé lọ́kọláya, nínú àwọn nǹkan títún da ìgbésí ayé náà rú lónìí, tí ń jẹ́ kóbìnrin ó máa wò ta kọkùnrin ó máa wò ta, òun lèyí tíjọba gbé, òun lèyí táwọn òyìnbó ṣe sí wa lọ́wọ́ lónìí tá a pè ní portable tẹlifóònù. Ó tẹ̀sí sàn níjọ́ ayé tẹlifóònù. Níjọ́ ayé portable náà kọ́ dé tí ojú kíríní àló lọ, ó tún sàn díẹ̀ níjọ́ náà. Àmọ́ níjọ́ tó da láyé android, tó da láyé íńtánẹ́ẹ̀tì, tó da láyé Facebook, tó da láyé TikTok, tó da láyé Twitter, tó da láyé Instagram, tó da láyé lọ́kẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run nìkan ni ó la àfáà, ni ó la ọmọ kéwú o, ni ó la ọkọ, ni ó la ìyàwó o, ni ó la ẹ̀gbọ́n, ni ó la àbúrò. Níbi tí agogo ọ̀làjú ń lù dé láyé lónìí, olóòótọ́ ọkọ, olóòótọ́ aya, Ọlọ́run nìkan ló lè là wọ́n. Ó dàlẹ̀ kíyámà kí kálukú tó máa lọ fojú ẹ̀ rí yánpanyànpan nínú nǹkan pé àṣẹ yìí náà dáná tó báyìí, wọ́n da ojú bẹ́ẹ̀ lọ. Bí ti fóònù báyé jẹ́ dé o. Dáadáa sì wà ń bẹ̀, aburú wà ń bẹ̀. Wa ithmuhuma akbaru min naf'ihima ni ọ̀rọ̀ tí ni tálùkùránì sọ. Àlùkùránì náà sọ yìí pé bá àǹfààní kan bá àmọ́ burú tí ń bẹ ó ju àǹfààní ń bẹ lọ. Òun lọ̀rọ̀ fóònù lónìí. Ìdálẹ̀ ọkọ, ìdálẹ̀ aya, ìyàwó dálẹ̀ ọkọ rẹ̀, ọkọ dálẹ̀ ìyàwó rẹ̀. Ọ̀làjú tó gbajúmọ̀ ẹ̀ jù lónìí òun ni portable àti gbogbo íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí orí Facebook ni wọ́n ti ń yan ọ̀rẹ́ ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí orí Facebook ni wọ́n ti ń yan ọ̀rẹ́ obìnrin. Ọ̀rẹ́ tẹ́lòmíì ní lórí Facebook wọ́n lè tó 3 million. Ó lè má rí sójú báyìí jó èèyàn 5 péré lọ nínú wọn. Àwọn ọ̀rẹ́ pọ̀ lẹ́yìn rẹ̀. Bó ti ń bẹ fọ́kùnrin bẹ́ẹ̀ ló ń bẹ fóbìnrin. Bọ́kùnrin bá ti wọnú agbárin nì, oríṣiríṣi nǹkan ni ó máa rí ń bẹ. Bóbìnrin náà bá ti wọnú agbárin nì, oríṣiríṣi nǹkan ni ó máa rí ń bẹ. Ìjọ téèyàn ń wọ bẹ̀ lèèyàn mọ̀, kí lèèyàn fẹ́ wò ń bẹ̀ ẹnìkan ò mọ́mọ́. TikTok ọ̀sán, TikTok òru, bí wọ́n ti ń TikTok ọkùnrin bẹ́ẹ̀ náà ni wọ́n ń TikTok obìnrin náà. Tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń Facebook ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń Facebook obìnrin náà. Wọ́n ń Instagram ọkùnrin, wọ́n ń Instagram obìnrin náà. Ìgbésí ayé ti wá bàjẹ́ pẹ̀yàn. Nígbà tó ti di lọ́kọ láyà, àwọn ọ̀rẹ́ tó bá yàn ó gbọ́dọ̀ jáwọn ọ̀rẹ́ tí ó ṣe déédéé sáfù ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ó sì nímọ̀ sí ìgbésí ayé rẹ̀ ń bẹ. Kí wá tẹ́ làbọ̀rọ̀ máa kó ẹgbẹ́ káàkiri. Kò wá jẹ́ kẹ́lòmí ò ní kọ̀ǹtírólù mọ́. Gúrùpù mọ́sálásí, gúrùpù àsálátù,
gúrùpù lọ lóríṣiríṣiríṣiríṣi agbo gúrùpù yìí náà lọ́pọ̀lọpọ̀ ti dalẹ̀ ọkọ rẹ̀, lọ́pọ̀lọpọ̀ ti dalẹ̀ ìyàwó rẹ̀. ní gbogbo ìwà àbàjẹ́ tí ò sí lọ́wọ́ rẹ̀ níjọ́ tá ń fẹ́ ara àwọn ọ̀nà yìí náà lọ́gbà títí tó fi dára bẹ́ẹ̀. íńtánẹ́ẹ̀tì èyí tí ń dánlẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ o nínú àwọn nǹkan tí ti ń fà á tí àìdúródédé ọkọ àìdúródédé ìyàwó ọ̀pọ̀ ń bẹ̀ nù. ọkùnrin míì orí fóònù ni ó wà títí ilẹ̀ ó fi má. òun àti ìyàwó ti pín yàrá, kálukú wà nínú yàrá rẹ̀ ni lòun ọmọ tẹ fóònù ń bẹ̀ ní ọmọ rẹ́rìn kàkàkà títí ilẹ̀ ó fi má. ìyàwó rẹ̀ sì wà lọ́hùn tó sora rẹ̀ má aṣọ síbẹ̀ yányán tí ò mọ bí ó ti yanjú ara rẹ̀. gbogbo eléyìí àwọn kìíní ní ń dá wàhálà ńlẹ̀ láwùjọ wa púpọ̀ lónìí. bákan náà al-ghiyab ani tarafil ahar àti sọ̀yìn ṣáájú tẹ́lẹ̀ kọ́kọ́ wa lọ fá afẹ́ lọ ṣiṣẹ́ ni à ń wáṣẹ́ lọ Abidjan, à ń wáṣẹ́ lọ Gabon, à ń wáṣẹ́ lọ Congo, ó sì ti fẹ́yàwó tó ti bímọ kan tó wà nílé ó wá lọ bẹ́ẹ̀ ọdún 4 ọdún 5 ọdún 6 ọdún 7. táwọn ọmọ ìyá wa tí wọ́n ń lọ lóyìnbó tí wọ́n náà dá títí òun náà tún burú pé òun ò tí ì róyìnbó kan fẹ́ ni òun ò tí ì ríwe ni ọdún mélòó lẹ́ẹ̀ wá gbàwé yìí nítorí Ọlọ́run ọmọ ọlọ́mọ wọn ti fẹ́ kú sílé tọ́wọ́ wá débi tí ó dé ìjọ tọ́wọ́ wá gbàwé yẹn tán ni ó wá sọ yìí pé sùúrù ọdún 5 tó ṣe mi ò ṣe mọ́ kẹrù rẹ̀ àti pé wọ̀ yìí ó tẹ̀ yẹ lẹ́vù tòun subhanallah. gbogbo eléyìí kì í ṣe ń tọ́da ẹja gbìyànjú ká ṣàtúnṣe rẹ̀ kọjọ́ tó lọ lára ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ọba bá alékè ọlá kò ní padà lẹ́yìn wa. ewu tí sì ń bẹ́ńbẹ́ kọ́kọ́ dalẹ̀ ìyàwó rẹ̀ kó yí ìwà padà kí ìyàwó náà dalẹ̀ ọkọ rẹ̀ pẹ̀lú ìyíwà padà. ewu tí ń bẹ́ńbẹ́ ewu àlàáfíà ń bẹ́ńbẹ́ ó lè kó bá àlàáfíà wọn. ewu tí bẹ́ńbẹ́ ó lè kó bá ìgbésí ayé ọmọ. èèyàn ní sì ń fa lónìí lọ́jà sí pé ọ̀pọ̀lọpọ̀ lélẹ́ẹ̀dẹ̀ lónìí tó máa léwà ń bẹ́ẹ̀. òun ní ń dá wàhálà ADN ńlẹ̀ èyí tí ń jẹ́ analysis tí wọ́n ń ṣe tọ́pọ̀lọpọ̀ ń lọ ṣe lónìí wípé ṣé ọmọ yìí lóòótọ́ ṣóun lòun ní ọmọ yìí nígbà tí wọ́n bá ti rí i pé ìyá rẹ̀ ti yàwọ́ ó ti ń ṣèbàjẹ́ ó ti ń ṣèṣekúṣe tí wọ́n bá ká a mú wọ́n wá pé wá bàbá alágbájá ṣóun wo àwọn ọmọ tó bí fún ọ yìí ṣáwọn ọmọ yìí jọ ọmọ rẹ̀ wàhálà dé. ọ̀pọ̀lọpọ̀ fámìlì ni wọn ò lè lọ dán tẹ́sì ADN wò báyìí bá ti ń ṣe wá sí ọ̀pọ̀lọpọ̀ ni ò lè lọ dán wò torí pé tó bá lọ dán wò ní tí ó bá bọ̀ bẹ́ẹ̀ nínú kó kú níjọ́ tí wọ́n bá gbé rìsítà fún tó sì já sí pé bí ẹnu ọgbọ́kọ̀ bá ti yípo tíyàwó ò yípo gbogbo eléyìí ò ní wáyé o. nínú àwọn nǹkan tá a lè wá fi wá tí ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tí àìgbọ́ra ẹni yé yìí kò fi ní máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. ìdálẹ̀ ọkọ ìdálẹ̀ aya ìyàwó ń dálẹ̀ ọkọ rẹ̀ ọkọ ń dálẹ̀ ìyàwó rẹ̀ ń wò ta gbọ̀nà tí ò da ọkọ rẹ̀ náà ń jáde ìrìnrìn tí ò da tí ó kàn lábùkù. bàbá wa àtúnṣe sí o ẹja sọ àtúnṣe díẹ̀ tá a lè rí ń bẹ̀. àkọ́kọ́ àtúnṣe tó yẹ ká rí lára ẹ̀ la tattakhidh qararat sari'a. ìwọ ọkọ ìrẹ ìyàwó má jẹ́ni tí ó máa mú nǹkan ìgbà tí mo ti sọ báyìí kò lè yí padà mọ́ rárá má ṣe bẹ́ẹ̀. ìyàwó rẹ̀ ṣiṣẹ́ àti rí pé ó ṣiṣẹ́ already ṣùgbọ́n má ti dúró lérí dúró pé mo ti búra mo ti sọ báyìí mo ti ṣe báyìí kò gbẹ́dọ̀ mi ò fẹ́ má tètè mú bẹ́ẹ̀. ká máa ṣe ní ọwọ́ lẹ́rọ̀ bíi tàwọn bàbá wa ẹlẹ́rọ. ká máa ṣe pẹ̀lẹ́ ká máa ṣe lẹ́sọ̀ kó má jà sí pé ẹ mọ̀ mí dáadáa o nígbà tí mo ti sọ̀rọ̀ ó ti tánu. nítorí pé tí ìbínú bá dé téèyàn bá fi mú pòsíṣíọ̀n lẹ́ẹ̀kan náà olúwa rẹ̀ pàápàá lè máa wá banújẹ́ lọ́la lérí pòsíṣíọ̀n tó mú yẹn o.
torí a ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn in tí ò tó nǹkan ló fi ìbínú fi lé ìyàwó rẹ̀ jáde. Nígbà tó lé ìyàwó jáde lónìí Ọlọ́run ti kẹ́ obìnrin yẹn tayọ àlà. Àánú tí òun ráàánú wọ́n lé jáde báyìí ó fi lọ ráàánú gbà ni. Bẹ́ẹ̀ náà sì ni mélòó ọkọ tíyàwó rẹ̀ náà jẹ́ fìtínà nígbésí ayé rẹ̀ títí tó lé jáde tó sì fi lọ ráàánú gbà. Tó sì já sí pé báwọn méjèèjì náà bá ṣe sùúrù fúnra wọn tẹ́lẹ̀ ni àánú Ọlọ́run ó pàpà dé bá wọn bẹ́ẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò di àánú mọ́ ẹrù rẹ̀. Ọlọ́run ọba o àánú rẹ nínú ìgbésí ayé wa má jẹ́ ó tán o. Àánú rẹ nínú ìṣẹ̀mí ayé wa má jẹ́ ó tán o. Lórí wa, lórí àwọn ìyàwó wa, lórí àwọn ọmọ wa. Àánú rẹ Ọlọ́run jẹ́ ó tún sọ̀kalẹ̀ sínú ìgbésí ayé lọ́kọ-láyà wa. Ká má rí wàhálà, ká má rí fìtínà, ká má rí ìdààmú. Àìgbọ́ra ẹni yé tí ò dáa má jẹ́ ó ṣẹlẹ̀ sínú agboolé wa. Àìgbọ́ra ẹni yé lè wáyé, malcomprehension yóò wáyé, ṣùgbọ́n tó bá wáyé ká má rí sẹ́ẹ̀tì káyé mọ́ gba ṣètọ́n nínú ìṣẹ̀mí ayé wa. Ká má jẹni tí ó tètè máa mú nǹkan líle gbàgbàgbàgbà lẹ́ẹ̀kan náà nígbà tó bá ti ṣẹlẹ̀. wallati tu'athir salban ala idrak yuaddi iktishaf al-khayana ila al-kathir min masha'ir al-ghadab wa sadmat al-insan. Tó bá ti di wípé àṣírí yẹn tú téèyàn rí wípé ó ń bá ẹnìkan sọ̀rọ̀ mélòó obìnrin míì tọkọ rẹ̀ ń fúyè fóònù rẹ̀ lálẹ́, mélòó ọkùnrin míì tó ń fúyè fóònù ìyàwó rẹ̀ nígbà tó bá sùn àbí gbà tó bá wọ tọ́ílẹ̀tì. Ṣé o rí ìwọ ní kọ́ ọmọra rẹ̀? Ìyàwó tí bá ń ṣe bẹ́ẹ̀ ó ń bàgbésí ayé ara rẹ̀ jẹ́ ni. Ọkọ tí bá ń ṣe bẹ́ẹ̀ ó ń bàgbésí ayé ara rẹ̀ jẹ́ ni. Ìwọ ní kọ́ ọmọ bó o ti dúró dáadáa fọ́kọ rẹ̀. Bọ́kọ rẹ̀ bá ń dalẹ̀ rẹ̀ lórí bó o ti dúró dáadáa yìí, inna rabbaka labil mirsad. Àmọ́ tó o bá sọ yí pé ìwọ ló mú, ìwọ ló gbèjà, ó fọwọ́ ara rẹ̀ ó fi ba ẹrù rẹ̀ jẹ́. Sùúrù àtàdúrà ni ó fi máa lọ níbẹ̀ fúnra ara rẹ̀ làṣírí rẹ̀ ó máa tú. Wọ́n ní sùúrù dáadáa, má wá jẹ́ni tí ó tètè máa mú nǹkan gbirigbirigbirigbiri pẹ̀lú èpè kò dáa. Eléyẹn òun ni ó jẹ́ ká lè jáde kó nínú ewu tí ń bẹ níbi ìdálẹ̀ ara ẹni. Ẹlẹ́kejì, bí ìbínú yẹn náà bá wá dé, má jẹ́ ó já sí pé ìbínú pé mi ò ní gbà yìí òun ló súnmọ́ àwọn ènìyàn, òun ló sún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pa ọkọ rẹ̀, ó sún ẹlòmíì pa ìyàwó rẹ̀. Láìpẹ́ yìí ni obìnrin kan ló ń pe àwọn babaláwo, baba ológun wípé ọkọ òun o ẹ bá òun sàṣìkẹ́ pa kí ló le tó bẹ́ẹ̀? Kóhun ó lè jogún rẹ̀, kóhun ó lè jẹ ṣọ́ọ̀bù rẹ̀, kóhun ó lè kówó rẹ̀, ẹ tún wá bá òun ṣe ògùn lé lórí. Àṣírí ò gbọdọ̀ tú o. Babaláwo sì ká gbogbo ọ̀rọ̀ rẹ̀, ó sì gbé lọ sí ilé iṣẹ́ àwọn tí ń polówó ẹni, wọ́n sì polówó obìnrin wọn fáyé. Obìnrin ti sá lọ nísìsiyìí tí wọ́n wá káàkiri. Bó ti ń ṣẹlẹ̀ sóbìnrin bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin náà. Mélòó obìnrin tó ń fún ọkọ rẹ̀ lóògùn jẹ tí ó fi pa torí kó lè jogún tí ń bẹ́lẹ̀. Bàbá ti ń dalẹ̀ ara ẹni làwọn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ yìí lèyàn ọmọ gbà. Tóbìnrin bá ti ń lò ṣẹ̀mí Facebook, ti ń lò ṣẹ̀mí TikTok, orí ibẹ̀ ni ọmọ wà, ní ọmọ lọ gba àwọn ẹ̀kọ́ tí ò dáa. Àwọn tí ò sí nílé ọkọ, àwọn ló láwọn ń ṣe àwọn ìdíkẹ́ àwọn obìnrin, ẹni tí ò sí nílé ọkọ. Oníyàwó kan tó lóhun òun orienté àwọn tó yẹ sí pé ọlọ́kọ méjì ni wọ́n, àbí ìyàwó méjì olórogún tìyálé pẹ̀lú ẹni tó yẹ sí pé òun nìkan lọ́kọ tiẹ̀ fẹ́, òun náà fẹ́ lọ ṣe wáàsí fáwọn oníyàwó méjì, àwọn tó yẹ sí pé méjì mẹ́ta ni wọ́n lọ́dọ̀ ọkọ tiwọn. Gbogbo eléyìí la fi ń dá fìtínà ńlẹ̀ sínú àwùjọ wa. Iqbal mashaa'irika wa i'tiraf biha. Bákan náà ìwọ tó ọjọ́ kan fàyélẹ̀ láti mọ gbọ́ ọ̀rọ̀ ìyàwó rẹ̀. Ìrẹ́ ìyàwó ìwọ náà fàyélẹ̀ láti mọ gbọ́ ọ̀rọ̀ ọkọ rẹ̀. Níbẹ̀ bẹ́yìn méjèèjì bá ti jọ ń ṣe síra yín, ìmọ̀ wá ṣàìdá kò ní tọwọ́ yín ṣẹlẹ̀ o. Iyyaka wal atfal, ìwọ bójútó mọ, bọ́kọ bá ń bójútó mọ, bí ìyàwó bá ń bójútó mọ, tí gbogbo wa bá jọ ń ṣe ojúṣe wa lára ọmọ, ìwà dalẹ̀ ara ẹni kò ní tètè wáyé. Ṣùgbọ́n
ìwọ ọkọ ló ń jẹ, ìyàwó ò rí jẹ, àwọn ọmọ ò rí jẹ, obìnrin ó lọ wá ohun tí ó jẹ yóò sì wá ohun tí ó fa àwọn ọmọ rẹ̀ jẹ o. ẹ̀rìfù sábàbí lil khiyana, ó sì yẹ kó gbìyànjú kó mọ ń tó fà á tíyàwó rẹ̀ fi yí padà. ọmọbìnrin yìí ti ṣàǹjẹ́ o, kí ló fà tó fi ṣàǹjẹ́? ẹja wá solution fún. ọkọ mi ti ṣàǹjẹ́ sẹ́, àní kì í ṣe bàbá alágbáyà tí mò ń fẹ́, òun náà ni, kí ló wá fà tó fi yí padà? ká mọ problem ká tó wá solution fún. àwùjọ wa lónìí à ń gbọ́ solution àmọ́ àmọ́ problem tá a ní. ọlọ́run ọba yóò tún gbogbo wa ṣe o. èyí tó wá le jù ń bẹ́ẹ̀, ó fẹ́ fi ọ̀rọ̀ fi lọ́wọ́ àwọn ẹni tọ́rọ̀ yé o. bẹ́ẹ̀ lómi bá ń gbọ́ solution sí problem rẹ̀ nísìn, orí Facebook ní ọlọ́kọ́ sí. òyìnbó tí ò ní bàbá, tí ò ní ìyá, tí ò lẹ́ni tí ń tọ́, kò mọ bí, kò mọ ọ̀ràn kan, ọ̀dọ̀ tí ẹ̀lẹ́ ti ń lọ gba kọ̀ǹsẹ́yìn. ẹni tí ò níyàwó tí ò lọ́mọ, òun ni kọ̀ǹsẹ́yìn yín. bẹ́ẹ̀ bá gba kọ̀ǹsẹ́yìn, ẹ lọ gba kọ̀ǹsẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tó rí wọn pé. gbogbo eléyìí ó jẹ́ ní tó dín fún wa. emna nafsika waqt, ká wá fúnra wa láàyè, ká fúnra wa lásìkò. ọwọ́ há láàárọ̀, ọwọ́ há lọ́sàn, ọwọ́ há lálẹ́, ẹ wá ìṣẹ́jú díẹ̀ fún ìyàwó, ẹ wá ìṣẹ́jú díẹ̀ fọ́mọ, ẹ sì wá ìṣẹ́jú díẹ̀ fúnra yín papọ̀. wali nafsika alayka haqq fa'ati kulli dhi haqqin haqqahu, fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀, fún bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀, fún ìyá rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀, fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀, fáwọn ọmọ rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀, fúnra rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀, iṣẹ́ rẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀. gbogbo ohun tá a bá ti ní láyé á fún lẹ́tọ̀ọ́ wọn ni o. béèyàn bá ní mọ́tò, bí ọ̀yẹ́ epo sàlẹ̀ wò, bí ọ̀yẹ́ ilà fẹ́rẹ́ wò, bí ọ̀yẹ́ epo vùrán wò, bí ọ̀fà yẹ atẹ́gùn wò, mọ́tò rẹ̀ yọ paná sójú ọ̀nà, yóò sì kóbá. ọlọ́run má jẹ́ á rí àkóbá o. ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o. èyí tí a wí fúnra wa yìí láàrin ìṣẹ́jú díẹ̀ tá a rí lò, ìgbésí ayé lọ́kọ-láya gbogbo wa, ọlọ́run ò ní jọ́ dàrú mọ́ ni lọ́wọ́ o. èyí tó dáa jù ń bẹ, òun náà ni àdúrà àti sùúrù ká máa fi ṣe é, ká sì fi ojú síbì kan. èyí tó wá burú jù ń bẹ, tọkùnrin ọ̀dá tóbìnrin ọ̀dá, ṣùgbọ́n tóbìnrin burú. tọkùnrin ọ̀dá tóbìnrin ọ̀dá, ṣùgbọ́n tóbìnrin burú. tọkùnrin ọ̀dá tóbìnrin ọ̀dá, ṣùgbọ́n tóbìnrin burú. torí pé àyè wà ńlẹ̀ nínú ṣẹ̀ríà fọkùnrin pé kó fẹ́ méjì, kó fẹ́ mẹ́ta. bó bá sì fẹ́ méjì, tó bá fẹ́ mẹ́ta àbí tó fẹ́ mẹ́rin, kójú tiẹ̀ náà ó sì dúró ń bẹ́ẹ̀, kóun náà má tún di lẹ́yìn gbogbo eléyìí náà kò tútú rí tẹ́ lọ́rùn náà ni. ọlọ́run ọba aláàánú yóò ṣàlékún gúngùn ẹ̀mí àti àlàáfíà ara fẹ́ni kọ̀ọ̀kan wa o. ilé wa máa dá o, ọ̀nà wa máa dá o, a máa rí ayọ̀, a máa rí ìfọ̀kànbalẹ̀. wala hayyul qayyum wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. gbogbo ìdùnnú títí ń bẹ ńlẹ̀ wa kò ní kó, a rí gbogbo ẹ̀mí ara láfíà. ọlọ́run yí àwọn ọmọ wa yóò san wọn lórúkọ rẹ̀. ìmàwé, ìmàkéwù, ìmàṣẹ́, ìmàlùbáríkà, ọlọ́run bá ní yọ̀ǹda rẹ̀ fún wọn. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Allahu akbar.